Aare West Festival. Gbogbo ọmọ ìlú ènìyàn tí a bá ti bí tó bá ti ń dàgbà kí ló wá kiri Aje ló wá kiri. Òrìṣà tí ò bá dẹ̀ bá dé òrìṣà yìí ò ní lókìkí. Aje ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ ènìyàn. Ọdún yìí àwọn orí Agége lè má mọ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn àtàwá ṣe bí àwa mọ̀ ìtumọ̀ ọdún Aje. Mo rò pé kí a tó pé ọdún Aje débi báyìí, a ti gbèdé ìlú méjì. Ó ló di pé wọ́n wá sọ pé bíbá yìí ní ìṣẹ̀dá ẹ̀ máa bá ọdún Aje yìí lọ. Tí ẹ̀yàn bá ní Aje lọ́wọ́, Aje máa fún lágbára tó máa kọ̀ntró àwọn president orílẹ̀-èdè. Tí ẹ̀yàn bá ní Aje lọ́wọ́, á fi ọba ìlú tí òun ṣe tí a fi jẹ. Tí ẹ̀yàn bá ní Aje lọ́wọ́, àwọn ọmọ tó wà àwọn tó jù lọ lọ́jọ́ orí wọn pè ní bàbá. Aje ó ṣe pàtàkì ní ìtàn ẹ̀dá ọmọ ènìyàn. Tí àwọn bá ṣe ọ̀dá nìkan sọ ní tí àwọn bá sáyé tí ò bá ní Aje lọ́wọ́, onítọ́ bá ní òkú òkú níhò torí òkú èèyàn ayé ló jẹ́. Ìkọ́kọ́ tí Aje ò nira ní ẹ̀mí tí Ọlọ́run fún ní agbára láti rà. Tí òyìnbó ò lè bá wọ́tà. Gbogbo nǹkan yòókù ṣàṣà ní nǹkan tí Aje ò lè rà ní ayé náà. Ní ayé nígbà ìwáṣẹ̀, àwọn Yorùbá ọmọ Odùduwà wọ́n máa ọdún Aje náà máa kọ́kọ́ ṣe ọdún bẹ̀rẹ̀ ṣe ọdún gbogbo irúnmọlẹ̀. Wọ́n nígbà tí ayé wájú ayé ọ̀làjú tí ẹ̀sìn wọlé tí a gbàgbé bí Ọlọ́run ṣe dá wa, tí odò wa dá àgbàgbé odò wa àgbàgbé orísun odò wa ní tó ti ń ṣọ̀rọ̀. Ìyẹn ló fà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọnú ẹ̀sìn àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀ wa wọ́n máa ti kọ́kọ́ fi ORC speech àdìsọ́ ní Yorùbá. Ẹ wo Aje Nàìjíríà nígbà tó máa fi dálẹ̀ ní 70s, wọ́n pè ní náírà àkọ́kọ́. Ìgbà tó yá àwọn olóṣèlú àtàwọn olórí orílẹ̀-èdè yìí wọ́n wá yọ kọ́bọ̀ kó bẹ́ẹ̀. Nígbà tó yọ kọ́bọ̀ kó bẹ́ẹ̀, Aje ìwà bẹ̀rẹ̀ sí ìsìnkú. Aje wa tó lágbára tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìsìnkú. Aje gbọ́dọ̀ ìtàn pé nígbà tí bàbá Awólọ́wọ̀ wà pẹ̀lú òwá as a minister of finance, pé bàbá Awólọ́wọ̀ ló suggest pé ká má mọ̀ pounds mọ́, pé bí a ní currency wa ní Nàìjíríà. Wọ́n wá ní kí bàbá Awólọ́wọ̀ lọ mú currency ká máa lò. Ẹ̀yàn pé bàbá Awólọ́wọ̀ wà highly spiritual. Bàbá Awólọ́wọ̀ wá ní náírà àkọ́kọ́. Ní náírà jẹ́ ó jẹ́ notes, ìkọ́wọ̀ jẹ́ coins. Nígbà tó dé stéèjì kan tí Nàìjíríà yóò tán, tí bẹ́kùbẹ́kù dé, wọ́n wá yọ kọ́wọ̀ yẹn lọ́kọ́wọ̀ kọ̀ náírà nìkan la máa lọ. Aje wá ń lọ náírà yẹn, Aje Nàìjíríà wá lè ra kóra olùsùnmánù. Èmi yìí, àwọn ìlú tó ẹ pé àwọn abájẹ́ kan gba independent, ó wà ní àdàkọ ìlú èkó nígbà yìí. Bíi £1 bíi 25 naira, 25 £1 ó jẹ́ bíi 25 naira yóò wá sí. Owó Ghana bíbà yìí, nínú àwọn ìfẹ́ ìta ṣe owó Ghana owó Nàìjíríà. Nítorí pé owó kéré lọ́dọ̀ wa owó Nàìjíríà. Wọ́n ní tí ọmọdé bá ṣe àwọ̀ wájú tí àgbà bá ṣubú
ìdókò. Àwọn ìlú àwọn ọ̀gá wọ́n ti kóra wọn jẹ lọ́dún yìí. Wọ́n ti ní àwọn ọ̀fẹ́ sọ̀tún ayé, ọ̀fẹ́ sọ̀tún ayé. Wọ́n mọ̀ pé ìkọ́ta abáláyé là ń ṣe. Nǹkan tí ìṣẹ̀dálẹ̀ wá fẹ́ òun là ń ṣe. Bá a ṣe ń ṣe à ń tù ní. Bẹ́ẹ̀ ọba dẹ̀ ti tù ó máa bà. Ayé á dẹ̀ rojú. Báwọn bàbá wa ṣe máa ń ṣe é. Ayé ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀.